afọwọ́ ní májèsí nínú àwọn ọ̀rọ̀ tí ẹ sọ èmi ká fẹ́ bí àkíyèsí tàbí kí n béèrè pé tí clarification bá lè wá kò bá dáa. pọ́ǹtì àkọ́kọ́ lórí ọ̀rọ̀ lágbàwá tí kálukú ń sọ̀rọ̀ lórí so kì í ṣe ana muz'ijun jiddan jiddan la astati'u an asifahu kì í ṣe ònìkan lábá tó wà nínú fídíò táwọn èèyàn sọ ká bẹ̀rù Ọlọ́run lórí ogun kátà bá fẹ́ sí àtìkò kìíní àtìkò kejì. ẹni tó bá fẹ́ sọ pé àwọn lágbàwá yìí ó correct tàbí ó tiẹ̀ sí ẹgbẹ́ èèyàn sọ̀rọ̀ bí àfúsá òun nìyẹn tó fẹ́ dìfẹ́ǹdì kọ́kọ́ bá wa play fídíò nínú gbogbo àwọn al-mudafi'una an hadhihi al-maqta' gbogbo àwọn tí a fẹ́ máa ṣe dìfà fún mọ́tà yìí wọ́n bá ní play fídíò wọ́n wá tú lárọ́ jùmùlá ẹ má jẹ́ àkàmà mú láì dábẹ̀ káwọ́ òkúkì pẹ̀lú so inú bàlágà tá a fa náà tí a ń proof ní pé inú bàlágà orí báyìí so àmọ́ mọ̀kọ́mù pé téèyàn bá wà báyìí àwọn oníbàlágà wọn máa ń ṣe mura'at al-mukhatabin so àwọn tá à ń bá sọ̀rọ̀ so àti àyè ibi tá a ti ń sọ̀rọ̀ so now kó bá ní play fídíò káwá sí tàlílù rẹ̀ káwọn ará play òkè ibi ìtumọ̀ rẹ̀ káwá wò pé ìjẹ́ ọ̀rọ̀ yẹn ní ìsìgá káàkiri wọn mọ̀ mọ́jú bìlà kan so ẹlẹ́ẹ̀kejì ni pé ká bẹ̀rù Ọlọ́run kálukọ́ ọmọ aránsí jọ́sọ́ padà dùn wájú Ọlọ́run ká bẹ̀rù Ọlọ́run wípé ǹjẹ́ àfa oníyàwó mẹ́ta sí yẹ̀yẹ́ ni àfa ìfẹ́ sí mẹ́wàá dífẹ́ndà fún oníyàwó mẹ́ta o but gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn tí wọ́n sọ̀rọ̀ àti gbogbo àwọn táwọn náà kọ̀ọ̀kan pé yẹ̀yẹ́ ní ẹ̀fẹ́ sí síbi ẹ̀sìn máa ń kọ̀ rẹ́ tì yẹn nu síbi nù lù làjọ wa Sheikh onímọ̀jẹ̀sìn ẹni tó bá jẹ́ khadimul ilm wal ulama kò ní máa sọ yí pé àfa àwọn nìkan lọ́wọ́ máa ṣe dìfà fún gbogbo àfẹ́sìn àfa rẹ̀ níjọ́ tí wọ́n ń sọ pé Imam Bukhari ọ̀mà tó Sheikh onímọ̀jẹ̀sìn ó yẹ mi ò rí fídíò yín tí wọ́n ní wọ̀ lábáwá ẹ dákun sí mádéhù ní ọ̀rọ̀ Imam Bukhari ọ̀gbọ̀n lábáwá àbí dámù àbí steza ìmọ̀ bí ká lè kà sí pé Imam Bukhari ọ̀gbọ̀n lábáwá so níjọ́ náà tí àwàdà ni ẹ̀yìn ni oríkìdí ní Bukhari ẹ tí wọ́n pè láàfẹ́sìn ẹ máa gbọ́ yóò tí wọ́n ti pè láàfẹ́sìn pé àfẹ́sìn nílé tẹ́nì kan bá sọ pé lágbájá yìí ọ̀gbọ̀n lábáwá ẹni yìí sáfẹ́sìn mà kí nìdí torí pé ní lábáwá òun ni ó fi ṣẹ̀sìn so wọ́n gba odidi iṣẹ́ àwọn àfa àkànjẹ pé àwọn ọ̀gbọ̀n lábáwá kálukú tó lè ṣe ìdìfà ń pa àwọn àfàǹkì ṣùgbọ́n àná kéèyàn ní Imam Bukhari ọ̀gbọ̀n lábáwá ládùúgbò kéwì kéèyàn ní bàbá wa gbẹ̀yìn mádùúgbò lárúgbó ọ̀gbọ̀n lábáwá ládùúgbò kéwì tó ẹni wọn wá bọ́ta kọ́ wa sọ lábáwá tó bá jẹ́ pé lábáwá táwọn Bukhari ń sọnù ẹni tá a pè ní al-baligh al-fasih ó lẹ́nu tó jẹ́ pé yọ́ọ́ báyìí sọ̀rọ̀ ẹ̀ nídìí wàhálà kẹsàn-án pé ẹ̀gbọ́n tó fẹ́ sọ yìí ni nígbà ọ̀rọ̀ àwọn ológa gan kẹsàn-án máa ṣe pé ẹsẹ̀ ìta wíìlù ọ̀rọ̀ yìí tẹ́ni ìfẹ́ sọ ni so ẹja tútù láyé lódìdí gbogbo nítòsẹ̀lẹ̀ mẹ́ẹ̀ ká tún lódìdí tá a bá fẹ́ ní ìsọ so ẹlẹ́ẹ̀kẹ́ ìkejì ẹni pé Sheikh onímọ̀jẹ̀sìn ǹjẹ́ ẹ jáde tẹ̀ dìfẹ́ǹdì Imam Bukhari ǹjẹ́ ẹ jáde tẹ̀ sọ̀rọ̀ nípa àgbà tí wọ́n sọ fún àwọn kan ọ̀gbọ̀n àwọn afáàsùn àwọn ọ̀gbọ̀n lábáwá so a dẹ̀ rí gbogbo àwọn akọ́tí àwọn afáàsùn náà yìí tí wọ́n ti ń sọ lábáwá ok ẹni tó wá sọ ọ̀gbọ̀n lábáwá sọ̀rọ̀ àwọn èèyàn kọ̀ ọ̀rọ̀ lábáwá yìí náà tó rọrùn ẹni ẹlọ́kọ́kọ́ ti pè pé káwọn èèyàn sì bẹ́ẹ̀ ẹjá ní ìsọ kò sẹ́ni tí wọ́n mọ̀ pé wà máa min ahadin min al-akhta'i yanju siwa rahmanina tọ́wọ́ sì wọ́n sọ pé siwa rahmanina adilun rahim so àmọ́ yìí sẹ́yìn wá sí mistake ní but ẹni yẹn ló ti kó kí ló dé Yorùbá sí yalábòsí báyìí ní tẹ́sí mọ̀ pé kì í ṣe pé Islam ló ní í ṣó kì í ṣe pé kí Yorùbá gẹ́gẹ́ ló ní í ṣó ẹ wọ ọ̀rọ̀ lẹ Yorùbá tá à ń fa ara wa lọ́wọ́ ọ̀bẹ lè délé lọ ọ̀bẹ lè délé lọ àwọn yóò sì mọ̀ òdodo kálukú sì ń pamẹ́lẹ̀ ó fi palábòsí Yorùbá ní tí ń ṣẹlẹ̀ náà Yorùbá ẹ̀yin tí à ń pariwo ẹni Yorùbá nìṣàn ẹni dìgbà sẹ́ẹ̀dí pé àní ìjẹ̀bá àwọn tó ń fi àjẹwá Fúlàní ṣe kékeré kan sáà lè jẹ́ ọkàn sí àti jẹ́ ọkàn náà Yorùbá ìjọba nìṣẹ́ tá a làgbà náà wọn báyìí ọ̀yà ẹ̀yin kó pin sẹ́yìn lẹ́ni ẹ̀fẹ́ yanu nítorí tábà tí màá sára wa àìsàn Yorùbá náà ló gbadé mẹ́sìn illa man rahima rabbi so ẹ jẹ́ àmọ́ fèsì reality ṣé kò ní wọ́n jẹ̀sìn ìmọ̀ yíyan yóò ṣe wá bẹ́ẹ̀ bú ẹ̀yin náà sì mọ̀ wípé àwọn àtọ́wò kan wà wájú nígbà kan lẹ́yìn àtàfà kùtù bí lẹ́yìn àti sọ̀rọ̀ tí wọ́n ti ṣe báyìí tẹ́sí báyìí bó ṣe rí ní tí a máa fi ilẹ̀ tó gbogbo bá náà tẹ̀ jáde sí àgbo délẹ́fù gan lẹ́yìn gẹ́gẹ́ pé ha ìlẹ̀ ṣe dìfà àwọn kìíní ìmọ̀ ok ṣé ẹni tó bá ní mọ̀ Bukhari ọ̀gbọ̀n lábáwá ṣe ìtazarọ̀ nínú èdè tó náà ṣé ni màá nà já mọ̀dà ni so ẹ jẹ́ àfẹ́sẹ̀ àwọn reality kan gbogbo dìfáwù ti kálukú sí yìí dìfáwù náà lé ní o tí ò ṣe é gbé bọ́ọ̀ta pé ok mo ti ẹ̀fẹ̀ gbé Mustawa Arabiya àfa mi kan jáde o ká lọ sílẹ̀ lábáwá táwa náà mọ̀